já kí Gawat o. wọ́n ní bọ́mọdé ò bá bátan bàbá Ọ̀yọ́ yóò sì bá rọ̀bá àbọ̀bá ní bàbá àtàn ni tó jìnnà sí wọ́n lè kú lé báyìí làákẹ́ tó ń bẹ ń lé bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ báyìí là kíra àwọn tàjòdé akíyín tẹ̀sán-tẹ̀sán akíyín tèje-tèje akíyín níbi tójú mọ́ tí mọ́ gbogbo wa ẹ kú àṣálẹ́ o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá bẹ́ẹ̀ni ẹ káalẹ́ gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ ẹ̀jíire gbogbo ẹ̀yin ọmọ aládé bẹ́ẹ̀ni gbogbo àwa tá a gbà pé Oòduà tẹ̀wọ̀n rọ̀ òun ìṣẹ̀dálẹ̀ babalá gbogbo wa bẹ́ẹ̀ni gbogbo àwa tá a gbà pọ̀ mọ́ aládé ni wá gbogbo yín pátápátá la kí o. bẹ́ẹ̀ni ẹ ká àjálẹ́. akíyín ní gúúsù. aró lébi. akíyín láríwá. ẹ kú àtàárọ̀. akíyín ní ìwọ̀ oòrùn. gbogbo bí kíbi. akíyín ní ìlà oòrùn. tẹ́ ẹ bá ti ń gbọ́ wa. gbogbo bí kíbi tẹ́ ẹ lè máa wà kẹ́ ẹ máa gbọ́ wa lálẹ́ tòní. bẹ́ẹ̀ni. wọ́n ní ẹ kú lé báyìí làákẹ́ tó ń bẹ ń lé. bẹ́ẹ̀ni. ẹ káàbọ̀ báyìí làákìrìn àwọn tàjòdé. káàbọ̀. akíyín tẹ̀sán-tẹ̀sán akíyín tèje-tèje akíyín níbi tójú mọ́ tí mọ́ gbogbo wa. bẹ́ẹ̀ni o. ṣé dáadáa la bá yín. àlàáfíà la bá yín bí. sálàáfíà ni. bẹ́ẹ̀ni. bàbá Ọ̀yọ́ wọ́n jẹ́. mo tiẹ̀ nígbà pé ayọ̀ àtìdùnnú tá a fi wọ́n sí ń jẹjọ náà la bá wọn. lágbára Ọlọ́run àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba àdúpẹ́. nǹkan ò ní ṣe yín kò ní ṣàwa náà. àṣẹ Èdùmàrè. lókọ gbogbo àwọn aláṣẹ ojú iléeṣẹ́ rádíò Sojema 87.5 nílùú Kútọ́nù 87.5 FM. bẹ́ẹ̀ni. lókọ gbogbo àwọn lọ́gàálọ́gàá òjì agbẹ́nbi tó ti bẹ̀rẹ̀. nǹkan agbẹ́nbi tó ti bẹ̀rẹ̀. ọ̀gá wa àgbà pàápàá lè tẹ́ Sojema lọ́hùn bàbá wa àmọ́ gánṣẹ́ nǹkan ò ní ṣe yín láṣẹ Ọlọ́run ọba Ọlọ́run ọba mi ó bá ń ṣe yín pẹ̀lẹ́pẹ̀lẹ́. àṣẹ o. ṣé kọ́ mu wa alàgbàyàsákì yóò dó máa bá mi dáadáa ọkùnrin kúkúrú bíi ikú ọmọ mọ́wáre àánú Ọlọ́run kó máa bá yín. àṣẹ o. ìyá wa tí ṣalákòóso wa gangan bíi gangan Georgina Pamoli. bẹ́ẹ̀ akáwọn náà màmá dáadáa. màmá dáadáa wọn ni a máa lọ. gẹ́gẹ́ kò sí nǹkan kan. pé bóun lè wọ́n máa gbémú tó. tọ́lọ́run ọba ní òsè. bẹ́ẹ̀ ni wọ́n padà sẹ́. láì gbàgbé aláfẹ̀yìntì wa bàbá wa Aliu Májọ̀gbé. àkí àwọn náà. wọ́n tó bá jẹ́ pé tó Yorùbá ni. ẹ lọ fọkàn balẹ̀. ó ti ṣeé ṣe yóò sì ṣeé ṣe bẹ́ẹ̀ náà láṣẹ Ọlọ́run ọba. olóòtú wálé agodo Olúwaṣeyàmọ́ ọba lọ́la. ṣe ní yẹn hù kò sóorùn. àdé tẹ́lá sí Ọlọ́run àdé tí àwa náà ti kalẹ̀ sínú ètò èmi àti bàbá Ọ̀yọ́ bẹ́ẹ̀ni adúpẹ́. ìyá àmọ́lẹ̀ gẹ́gẹ́ ń bẹ pẹ̀lú wa lálẹ́ yìí ìyá àmọ́lẹ̀ worldwide ìyá àmọ́lẹ̀ alájà Rukayatu Gawat Oyefeso ìyá dáadáa ìyá dùnú kò ní bàjẹ́ fún yín mọ́ ìyá àlùbáríkà ní jọra yín lójú ìyá àfọkànbalẹ̀ Ọlọ́run dá mọ́ yín sí ẹ máa bá ń kálá àjà àṣìṣàtò nǹkan ò ní ají ṣe yín àti gbogbo àwọn pa Ẹ̀yin lẹ́ẹ̀ máa ṣe lápapọ̀ nǹkan, bẹ́ẹ̀ ni. àjọṣepọ̀ wa ò ní bàjẹ́ láṣẹ Àṣẹ o, Ọlọ́run ọba àṣẹ, bàbá Ọ̀yọ́ àwa àti Gawat àlẹ̀pọ̀ àròpọ̀
ayọ̀ ni bàbá lẹ́pọ̀ wọn ó tù wá wọ́n lè yà wá àti ìrò papọ̀ ẹnìkan yẹn sọ pé àwọn ọ̀wá wọ́n wà kéde àwọn olólùfẹ́ wọn ò ní bínú ni àti bàbá wa Sunday Ẹ̀sán Òkìkí Films àjọ láṣepọ̀ tí ó jọ dá láṣẹ Ọlọ́run ọba ni àjọ rò papọ̀ ni Ọlọ́run ọba ò ní yà wá gbogbo àwọn ọmọ ìjọ yìí fẹ́ Gàwátì látòkè délẹ̀ nǹkan ò ní ṣẹ́ni kọ̀ọ̀kan wa láṣẹ Ọlọ́run ọba ajá àlùkà yàtọ̀ làwà ọ̀nà ń bẹ nílẹ̀ Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn náà ti darapọ̀ mọ́ wa ní ètò lálẹ́ tó ní bàbá Ọ̀yọ́ òjá dákọ wa torí tá a bá ti kalẹ̀ sínú ètò báwọn ká dákọ ká kàn sí gbogbo àwọn olólùfẹ́ wa kálẹ̀ bá gbìyànjú ìyànú ètò èmi á mọ̀ pé Adéwòyìn Adémíká ló kọ tèmi jẹun tí ìpá kọdá o ọmọ bàbá tí ń jáde wọ̀nyí lójúde Olúyọ̀lé ìṣọ̀lọ́ òpó múlẹ́rẹ́ wọn já alẹ́ kan òpó òpó pàdé òpó kan dúdú lábẹ́ aṣọ olúayé fún gbogbo àwọn bọ́ọ̀bù lápapọ̀ ààrẹ àpèrègbà ìtìlẹ̀ Oòduà ni a máa bí abẹ níbẹ̀ rí ọ̀bẹ ní bẹ́sù ìran àwọn àtẹlẹsẹ̀ báyìí abẹnẹwò yóò yẹ wá sí Ọlọ́run ọba kò ní yẹ wá dalẹ̀ bàbá Ọ̀yọ́. adúpẹ́ pé òkun pé àwa láàmú wá ẹ̀yin náà láti máa bá pẹ̀lú àṣẹ Èdùmàrè akónílé akálejò akọkùnrin akóbìnrin akọmọdé akáwọn àgbàlagbà akáwọn ọ̀tọ̀nkùnrin tí wọn ò lè sí kí wọ́n mọ̀gbẹ́ tó wà pé lágbára Ọlọ́run ẹ̀ ní rí ń gbé sọnù bí ò sí bí ọmọ orúkọ tèmi ni Dáúdà Tìjání ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹkẹrẹ ọmọ Àtìbà ají ṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ní sábà bẹ́ẹ̀ nìkan kan lálẹ́ gbẹ́gbẹ́ tó kan sí ẹ sáà bá wa ká lọ. bàbá Ọ̀yọ́ aláàrin ó jàgbá nǹkan gbé nǹkan hanu yóò tó dùn àmọ́ ẹ jẹ́ máa gba ẹnu Aláàjà Rúkáyátù Gàwátì Oyèfẹ́ sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn tẹ́ ẹ ti múra lẹ́dẹ̀ wọn ọmọlúàbí èèyàn ọmọ tí lúàbí ni ó ní bó ṣe jẹ́ ńjọ́ náà wọ́n ti débi tẹ́kán tó wá gba ìpè kan tí wọ́n gbọ́dọ̀ padà ìfẹ́ náà lẹ́ni sí wọn àmọ́ mo mú dá yín lójú pé gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn ẹ̀ tún rí wọn láìpẹ́ ẹ fọkàn balẹ̀ fẹ́ lómi wò pé kí ló sì wá dé ẹsẹ̀ wá sọ fún wa pé ẹ ti ń bọ̀ mo ní kì í ṣẹjọ́ wọn àwa la fa àmọ́ gbogbo bí ó bá ṣe jẹ́ àmọ́ já yín sí àwọn yẹn ti darapọ̀ mọ́ wa Abdullahi Ganiyu Kudusade Àríkẹ́ Akilẹ̀ Alhaji Ọlásùnkànmí olówó òkèrè gómìnà Ọ̀ṣun nílùú Kútọ́nù Adéwálé Adétọ́nà Sẹ̀fátù Bọ́láńlé Ajá Rúkáyátù Lawal Ajánu ìyá Ìbàdàn sílẹ̀ nílẹ̀ Amẹ́ríkà wọn ti darapọ̀ mọ́ àtọ́mílẹ́gbẹ́ àwọn èèyàn náà ni wọ́n ń bẹ nílé tí wọ́n ń gbọ́ wa lálẹ́ tòní Orísun Yorùbá lélẹ̀ fún gbogbo ọmọ Yorùbá gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire gbogbo àwọn ọmọ aládé gbogbo àwa tá a ti sọ àṣà àti ṣe wà nù gbogbo àwa tó jẹ́ pé àti ẹ̀ mọ̀ bí a ti ṣẹ̀ wá mọ́ ẹlòmíì ti gbọ́ tàn àmúlùmọ́là ẹlòmíì ti sì tàn sọ ẹlòmíì lè pe Yorùbá kan ní àdúgbò ni wọ́n sọ wọ́n ṣe kínní ẹlòmíì ti wò pé ibo la ti ṣẹ̀ ta ló Odùduwà mo sọ níbẹ̀rẹ̀ ètò pé gbogbo àwa tá a jẹ́ Yorùbá kọ́ lọ mú Odùduwà a sì fẹsẹ̀ múlẹ̀ torí pé Odùduwà dé báwọn kan nílé Ifẹ̀ ni Ìgbòho sì ń bọ̀ òun àtàwọn kan ni wọ́n jọ kọ́wọ́ rìn ìgbà ó sì délé Ifẹ̀ ó fẹ́ yàwó ó bímọ kì í ṣàṣe pé bóyá bí ẹ̀ náà ló fẹ́ àwọn ìran ìgbà náà gbogbo ẹ̀ láti yànnàná ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti sọ nínú ètò ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti sọ nínú ètò ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà láìsí tó padà máa gbọ́ ìtàlùkọ̀ kan náà ẹ̀ padà máa gbọ́ àwọn kan sàní sọ̀tàn Ṣakí mo ní àfọkànbalẹ̀ ìràwọ̀ ní Ìṣẹ́yìn Ọ̀yọ́ ní Ìbàdàn ní. abs inú àwọn olólùfẹ́ wa ní gbogbo àtọ́ bá ti mọ̀ pa ti wà lójú òpó ni ó darapọ̀ mọ́ wa Ọlọ́run bó bá wà pẹ̀lú ẹ̀ Ọlọ́run ní fiọ́lẹ̀ bàbá Ọ̀yọ́ bó láì ṣe lálẹ́ tòní bá ṣe ń ṣe náà ò yí padà àyànnà náà àwọn nǹkan kankan àwọn ayẹyẹ tí ń bẹ lọ́nà ọmọ gbàgbé pé ọjọ́ 11 oṣù kejì ọdún tí a fẹ́ mú àwọn intelligent wa ẹgbẹ́ ti agangan àṣàyẹyẹ àjọ̀dún ọdún 10 tá a ti ń bẹ́ gbé òun bọ̀ tọ́lọ́wọ́n bá sì ń bá wa fi dùnú àtayọ̀ ṣe Alhaji Abdulaziz Abiodun Sauty ni ó sì fún wa ń jọ náà onìkan kọ́ Mukaila Sẹ́ńwẹ́lẹ́ yóò máàkì tí n kó Èjìmá yóò wà ń kalẹ̀ Saida Yankutonu tìwé oyin ànábì atómílẹ́gbẹ́ àwọn èèyàn náà ni ó ṣeré níjọ́ náà wọ́n tó bá nífẹ̀ẹ́ sásọ wà pè mí lẹ́yìn ètò máa sọ fún ọ wọ́n tó bá nífẹ̀ẹ́ sásọ bàbá wa ń kó ń bẹ́ẹ̀ tó bá di ọjọ́ 18 oṣù kejì náà ni ọ̀gá ńlá nù àwọn PFC lábẹ́ àṣẹ gómìnà wa Alhaji Abdulwasiu Ọládélé chairman wa Alhaji Abdulwasiu ní gómìnà Wasiu ní chairman Wasiu tún lẹ́yìn tí ń bọ̀ wá olùgbàyè Wasiu náà tún wá tó ní bọ̀ ọ̀gá ńlá gẹ́gẹ́ Alhaji Wasiu Alabi ọdẹ tọ́lá
wàsó ìsìpàṣọ àṣàyẹyẹ àjọ̀dún Àlùjẹ́nà Fújì. àṣàyẹyẹ àjọ̀dún 50 ọdún fún bẹ́ẹ̀ni ó ṣe pàtàkì. a sì ṣèfilọ́lẹ̀ àwọn olóyè Pasuma fans club níjọ́ náà ọ̀dẹ̀ sáà láti ṣe yóò lóyin yóò dùn aṣọ náà ni látàgò 10 ní fàájì ó ti sàn látàgò 10 ní fàájì ó ti sàn ó ti mọ àwọn aṣọ látàgò wọ́n tó bá wábi tó ti wọ́n sá pè mí lẹ́yìn ètò. hada Sakira Muhammed Ọláníyàn Yusuf Rashidi Kẹ́hìndé Ọláyímíká Ẹlẹ́yìn Arẹ́gbẹ́ṣọlá Ìyájí Olókun kábíyèsí o Ìyájí Olókun ẹkú tí ó yẹ ti Ààrẹ Ọ̀nà Kakanfò ti Gani Adams bàbá wa Gani Adams kárólé bàbá Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá àsìkò tí wọ́n Ọlọ́run ọba yóò jẹ́ kí ó ẹ̀mí ogun àlàáfíà ara àní fi rògùn bàbá ò fi lò ó àní fi rọ́tẹ̀. Alájà Abdulrahmi Ogunlaja àti Big Boss wọ́n ti darapọ̀ mọ́ wa lálẹ́ tòní. Ajá Alhaji Bushoya Sisi Ìyá Sakaru àwọn náà ti darapọ̀ mọ́ wa. Bàbá Ọ̀yọ́ ò jẹ́ ń tá yànnànàná ò jẹ́ á wà nǹkan kan lọ́dọ̀ Guillaume Agbókòní bàbá kò lọ́dọ̀ Guillaume Agbókòní á wà padà máa tí gàba á máa tẹ̀síwájú nínú ètò. Kàwá ti ń wọ̀. ṣeun Alhaji Dáúdà Àkànmú epo àká ńlẹ̀ Ìbàdàn nù kọ́lọ́wọ́ bá wa dẹlẹ̀ fún bàbá kọ́lọ́wọ́ bá ọlọ́jọ́ ni bá wa dẹlẹ̀ fún bàbá. mo ní olóòtú nílùú Abidjan lọ́hùn olólùfẹ́ wa dáadáa ìwọ ọmọ olódò ọba ọmọ atẹnugbọ rẹ kò ní bàjẹ́ láéláé Kàdé Àmínú Bùrùjì Aláyìnlá àrẹgbẹ́ ipad nù kí àwọn náà. bàbá Sheikh Murtala Bọ́lájí Àdìó bàbá ń Bàrígà bàbá wa nílé ńlá àwa bàbá Ọ̀yọ́ ilé ńlá Haji Ahmed ilé ńlá Olúwaṣẹ́ àìmọ́ Balọ́lá ilé ńlá èmi náà ilé ńlá Haji Àrùká Yàtù ìyá àmọ́lẹ̀ ilé ńlá Àsísátù Ìyájí ilé ńlá gbogbo Ibrahim ọmọ ilé ńlá gbogbo alẹ́ ńlá ìjọ náà ìjọ kẹkànlá oṣù kejìlá ṣèfilọ́lẹ̀ ilé ńlá Kútọ́nù náà nílùú Kútọ́nù oṣù kejì pẹ̀lú ògọ́lọ́ ní mọ́sálásí wa ní Sùúrùlérè lọ́hùn àwa iná alámòjútó ilé ńlá yóò dùn yóò lóyin láṣẹ Ọlọ́run. Bàbá Ọ̀yọ́ òjì á máa fi gbogbo lọ́balọ́ba ká máa fi wọlé lálẹ́ tòní gbogbo àwọn lọ́balọ́ba gbogbo àwọn ládéládé gbogbo àwọn lóyèlóyè já máa fi wọlé lálẹ́ tòní ká máa gbé látọ̀dọ̀ bàbá wa Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ ọba Lámídì Ọláìwọlé Adéyẹmí ikú bàbá yèyé aláṣẹ ń gangan ló sá ọmọ kútíkù ò gbọdọ̀ pa ọmọ àrùntárùn ò gbọdọ̀ sí ọmọ òfòtókò ò gbọdọ̀ sí ọmọ àkóbá alẹ́ àkóbá òde tí òrógiri bá jà tí òyẹni bájà tó ń dògiri mú òun náà ní pé kó lówó gbowó òun ní pé kí wọ̀fọ̀ gbà ọ̀fà àti kó lè bá àdìjà kó lè bá àdápọn ni dùdún láláàfin àtàdájọ́ ìpayín lálẹ́ ètò ní o ọ̀nìrìṣà tí ilé Ifẹ̀ àrólé Oòduà ọba Babátúndé Ògúnwùsì Adéyẹyè ẹni ìtàn Ọ̀jájá ilé ẹ̀kejì àrólé tilẹ̀ Oòduà àmọ̀ kí n ká alẹ́ lálẹ́ ètò ní gbogbo kíbi tẹ́ ẹ bá wà o adé ó pẹ́ lórí àtọ́ ó pẹ́ lẹ́sẹ̀ o olúwa Asokúgbadé tilẹ̀ Òwu olúwa Asokúgbadé tilẹ̀ Òwu àwọn ọmọ ní kíyín Àtaọ̀jà lọ́sọ̀gbọ̀ akínwọn bàbá ìlú mọ̀mọ́
màmá mi Rájí Bùsúrì Àṣìṣì ìlú gómìnà wa nípínlẹ̀ Ọ̀ṣun tìlú Kútọ́nù Sùmọ́nù wákìlì olówó òkèrè nù akíyín o tí màá gbàlẹ́ ọlọ́fà náà tìlú Ẹdẹ tìmídélé Ẹdẹ bàbá náà ti ń palẹ̀mọ́ àjọ̀dún ọdún kẹwàá tí bàbá gorí àkèrè bàbá wọn gbogbo ọmọ Ẹdẹ ẹ̀jẹ̀ àwọn kíra wa kú palẹ̀mọ́ tí bàbá Ọlọ́run bọ̀ yóò bá wa mọ́jọ́ lọ́wọ́ báwa ṣe ń kíyín bí náà ni Alhaji Rasidi Sólàkì náà ń kíyín àwọn náà ń kíyín àwọn náà ń kíyín ewì ládó èwì tílé adó àmọ́ kíyín o òsèmọ̀wé tòǹdó Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Yunus ọba Alhaji Saliu Àkànmú Adétúnjì Ajé Ògúngúnúsọ akíyín o Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọwọ́ Òbòkun Àdìmúlà tilẹ̀ Ìjẹ̀ṣà Ọ̀kẹ́rẹ́ tìlú Ṣakí Ìbàníkìṣí Ṣàbígànà tìlú Gànà Olúwo tìlú Ìwó ọba Abdulrasheed Tẹ̀lú akíyín o Olúfọ̀n ti fún Ẹrọ́lú Déjì Ìtàkùrẹ́ Asẹ́yìn tìlú Ìṣẹ́yìn Elérò tìlú Ìlérò Òǹjòlókè o Alépatà tìlú Ìgbòho Elérùwà tìlú Èrúwà Aláké tilẹ̀ Ẹ̀gbá Òsìlẹ̀ tòkè ọ̀nà Ògìyàn tìlú Èjìgbò Ọlọ́fà tìlú Ọ̀fà Ẹlẹ́rìn tẹ̀rínlé Olóró tilẹ̀ Òró Olúńlá tìlú Ìlárò Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú Orímọlúsì tìjẹ̀bú gbó Àkárìgbò tilẹ̀ Rẹ́mọ Ògúnṣúà ní Mọdákẹ́kẹ́ Olúkòyí tìlú Ìkòyí Eléko tìlú Èkó Ọ̀ṣọ́lọ̀ tìlú Ìṣọ́lọ̀ Àyẹ́gbòrin tìlú Ìkòròdú Olú tìlú Agége Ẹlẹ́gbẹ́dà tìlú Ẹgbẹ́dá Olú tìlú Mùṣín Onírù tìlú Létí Omi Ọlọ́wọ̀ tìlú Ọ̀wọ̀ Olómù tòmù àrán Ajérò ń jèrò Èkìtì Ṣakí Àrígìdì Àkókò ìlú Gani Adams gẹ́gẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lógún ọ̀fẹ́ ni lógún ọ̀fẹ́ làákà Ààrẹ Ọ̀nà Kakanfò wílẹ̀ kẹ́sí lógún ọ̀fẹ́ o bàbá akínyín Olú tilẹ̀ Torí Akire tìlú Kire Alápòmù tilẹ̀ Àpòmù Àjàlọ́run tìjẹ̀bú fẹ̀ gbogbo àwọn lọ́balọ́ba ti Ṣakí Ògún ọ̀rọ̀ kí Olúfi tilẹ̀ Gbọ̀ngán Aláyàtayámọ́kọ Èkìtì Ọ̀dẹ́mọ tìlú Sáré Èbúmọ̀wé Tàgọ́ Òwòye Ọ̀ràngún tilẹ̀ Èlá Alákẹ́tù tilẹ̀ Kẹ́tù Onípópó tilẹ̀ Pópó Onísàbẹ̀ tilẹ̀ Sàbẹ̀ Adékìlúmọ̀ tìlú Àjòhùn Oníkòyí Abẹ́sàn tìlú Àjàṣẹ́ Onífọ̀yín tìlú Fọ̀yín Aláìlúwà tilẹ̀ Dàsà Onísàkété ìlú Sàkété Òyìgé Adédùn tìlú Tákọ̀ Oníkòyí ọba Yorùbá ń wì dá gbogbo ọba lọ́balọ́ba gbogbo ládéládé gbogbo lóyè gbogbo lọ́balọ́ba ládéládé Onípòbẹ́ tìlú Ìpòbẹ́ adé ó pẹ́ lórí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ àṣẹ ó pẹ́ lẹ́nu ọ̀pá àtìlẹ̀ tí gbogbo yín fi ń tẹ̀lé òní dá ẹ̀sìn ọ̀bọ jẹ́ kó pẹ́pẹ́pẹ́ àtúnkìyín lẹ́ẹ̀kan sí ikú ti Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá káre ó lé o Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ akínyín ẹnìkan bèèrè pé ń bi olóòtú pé ṣé Ààrẹ Ọ̀nà Kakanfò ti ìlú wo ni ó wá ń sọ fún un pé irọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ìpé méjì ilẹ̀ Yorùbá ìkan náà ni gbogbo ibikíbi tí ilẹ̀ Yorùbá bá dé ibẹ̀ náà l'Ààrẹ Ọ̀nà Kakanfò ibẹ̀ ló pe wédé ló pe gbòdì bàbá Ọ̀yọ́ sọ gbàgbé pé ìjọ àbámẹ́ta tó lọ kọjá yìí ìjọ náà l'Ààrẹ Ọ̀nà Kakanfò ló gbọ̀pá àṣẹ nílùú Ọ̀yọ́ Aláàfin ìjọ náà ló parí gbogbo àwọn ètùtù ìjọ náà ló gba fìlà òjìji kó ńgbọ̀ ó ti sí gbẹ́rẹ́ mọ́kànlélúgba tí wọ́n sì látòrí dògòrò ẹ̀yìn ńgbọ̀ ó bá ṣèyún tán yóò wojú bọ Ṣàngó yóò wọ ti Ṣàpọ̀nná yóò wọ ti gbogbo àwọn lọ́balọ́ba tó ti wà láàfin Ọ̀yọ́ kó tó di pé yóò wá gba ọ̀pá ìdá agbára àtọ̀pá àṣẹ nígbà bá ti wá gbà yún tán wọ́n wá kí n káre ó lé ó wá di Ààrẹ Ọ̀nà Kakanfò ẹnu ó kí n lógun ọ̀fẹ́ ó wá di Ààrẹ Ọ̀nà Kakanfò nù sọ̀rọ̀ pé mo lóun lo lórí gbogbo àwọn ẹ̀ṣọ́ ọba tó sì kọ́kọ́ yan Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá náà lọ́ba Àjàgbómògún Òlésí Aláàfin Ọ̀yọ́ ọ̀gbà náà òun lọ́ba àkọ́kọ́ tó kọ́kọ́ yan Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀pọ̀lọpọ̀ ọba ti jẹ síwájú wọn àti yẹn gbogbo ilé nkọjá àti jẹ síwájú wọn kó tó di pé ọba Àjàgbómògún Òlésí wá rò pé ẹ jẹ́ á yan nìkan tí ó dàbí olórí àwọn ẹ̀ṣọ́ tí ó dàbí olórí àwọn Ìkòyí ẹ jẹ́ á yàn ká máa pè l'Ààrẹ Ọ̀nà Kakanfò
ló fi kọ́kọ́ yẹn ní àkọ́kọ́ ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ yàn náà ni kòkòrò gẹ̀gẹ̀ tí í ṣe ọ̀rẹ́ tímọ́tímọ́ Aláàfin Àjàgbóǹgbà náà. bàbá ẹ káàbọ̀ bàbá. a ti gbé látòrí kòkòrò gẹ̀gẹ̀ tó dórí Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún tó jẹ yìí Ààrẹ Gani Adams ọmọ wọn Lárígídí àkókò àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba àti yànnà náà yóò wá lọ. bàbá Ọ̀yọ́ asọ́njẹjọ fún gbogbo ẹnikẹ́ni tí ò bá mọ̀ tán Yorùbá pé àwọn obìnrin mẹ́jọ kan bẹ láàfin Ọ̀yọ́. bẹ́ẹ̀ni àwọn alágbára obìnrin mẹ́jọ kan bẹ láàfin Ọ̀yọ́. gbàǹkọ̀gbì ni wọ́n. láàfin Ọ̀yọ́ tó yẹ pé ṣẹ́ wọn kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn ni. kábíyèsí bàbá. irú àwọn obìnrin wo ni. irú èèyàn wo ni wọ́n. kí ni iṣẹ́ wọn. kí ni iṣẹ́ tí wọ́n máa ṣe. kí ni nǹkan tí wọ́n mú ṣe lọ́yọ̀ọ́. kí ni nǹkan tí wọ́n mú ṣe lọ́yọ̀ọ́. á yànnà náà lálẹ́ yìí. lágbára Ọlọ́run. sọ ma pé Ọlọ́run ò dá wa lẹ́dàá tí sọ continuity nù. láyé bá ti sọ́njẹ̀jọ́ náà nù. gbogbo ń tá a bá sọ pa ṣe. ibẹ̀ náà la ti gbé. bẹ́ẹ̀ bá ń fọkàn bá wa bọ̀ gbogbo ẹ̀ náà láṣẹ pẹ̀lú ògo Ọlọ́run ọba gbogbo ẹ̀ náà láṣẹ ti wá ni pé kẹ́ ẹ máa. orí ta ṣèwádìí sí ni kì í ṣe nǹkan ẹ̀ka máa sọ tẹ́ rí. ìtò Yorùbá mọ̀ nú àṣà àti ṣe Yorùbá. má mẹ́nu débẹ̀. má mẹ́nu débẹ̀. má wulẹ̀ sọ. èyí tó bá sì kù díẹ̀ káàtó. tún ṣèwádìí. ṣèwádìí àbí o súnmọ́ wa. a yànnà náà fún ọ. bẹ́ẹ̀ni. a sọ nípa àwọn alágbára obìnrin mẹ́jọ. tí ń bẹ láàfin Ọ̀yọ́. a sọ ń pa wọn. bàbá ẹja yànnà náà. a mú lálẹ́ yìí. bá a bá lè yànnà náà tán lálẹ́ yìí a yànnà náà. bá a bá lè yànnà náà tán àmọ́ a ti yànnà náà tán lálẹ́ yìí ká lè bá a tẹ̀síwájú níjọ́ mẹ́jọ. a sì tu òwe tá a mú wá a tu lálẹ́ a tu lálẹ́. já pàlùdà náà a gbà pé wọlé já pàlùdà já bó kò bòmí lọ. Máa fún.
iṣẹ́ Adéyínká Adéwọ̀yìn. ó ṣe ṣeun Alhaji Dr. Chikuru Ayinde ọmọ Agbájélọlá dọ̀kí ti gbé fàṣà ẹ̀ lọ ó ti gbóhùn ẹ̀ lọ Alhaji Abdulwahabu Olóṣùn Àrókọ́sìm Abdulrasheed Kẹ́hìndé Ọlọ́run ọba ó máa wà pẹ̀lú gbogbo wa Ọlọ́run ọba ò ní fi wálẹ̀. Bàbá Ọ̀yọ́ mo ní àwọn obìnrin mẹ́jọ kan bẹ láàfin Ọ̀yọ́ náà ni tó jẹ́ pé iṣẹ́ wọn gbàǹkọ̀gbì ni kò sí rọ́ sẹ́yìn báyìí kò sí fọwọ́ rọ́ sẹ́yìn. ẹni àkọ́kọ́ bó bá dá àfihàn yóò máa gbọ́ tí wọ́n máa dákọ̀ ìyámọdé. àfihàn Ọ̀yọ́ nìkan náà ló ti bá pàdé nínú gbogbo ààfin tí ń bẹ ńlẹ̀ Yorùbá. kábíyèsí Èdùmàrè. ọ̀tọ̀ ní bá pàdé láàfin ibòmíì mọ́. àkíkà. ó rí ìyámọdé tá à ń sọ yìí. bí Aláàfin gangan bá fẹ́ kí ikú bàbá yèyé Aláṣẹ Ìkejì Òòṣà. bàbá akínyìn o. bàbá ó tẹ̀ fún àbí kí wọ́n ṣe bí ẹ̀ ń kólẹ̀ fún ni. kábíyèsí Èdùmàrè. ọ̀gbádùn mi. bàbá àwọn kú sùn. ìtàn Yorùbá lélẹ́yìí tí è sàmúlù mọ́là lóye ń sọ pé ẹ súnmọ́ wa kẹ́ ẹ wá mọ orísun wa gbogbo àwọn ọmọ Yorùbá gbogbo àwọn ọmọ aládé torí aláṣà sì pé lédè àbí tá a bá ń ṣe ká sọ kíkí ni àbí tá a bá ń màmúlù mọ́là àbí tá a bá ń sọ kínní lókun kò sí tọ́lọ̀ ń fún ìran láyé tí ò fáwọn ọmọ Yorùbá kò sí ìyámọdé tá à ń sọ yìí bí Aláàfin bá fẹ́ kí wọn ó tẹ̀kí àbí wọn ó ṣe bí ẹ ń fẹ́ kúnlẹ̀ kí ni. kábíyèsí Èdùmàrè. òun náà da padà fàlàfin bẹ́ẹ̀ pẹ̀lú kó náà tí àbí kó náà ó ṣe bí ẹ ń kúnlẹ̀. àkíkà bàbá. òun la lè pè ní gbogbo olórí gbogbo àwọn obìnrin tí ń bẹ láàfin Aláàfin Ọ̀yọ́. dọ̀là òde òní. bí kan bá ti gbéṣẹ̀ wọ́n tún gbọ́dọ̀ yàn míì náà ni. ó dàbí ìgbà pé báyìí kan bá sílẹ̀ léeṣẹ́ tí ò gbọdọ̀ ṣòfò dandan ni ìyámọdé nu olólórí wọn alákọ̀ọ́kọ́ nu máa dé kó máa kọ́ lẹ̀ lónìí. dákun kọ́ lẹ̀ o torí pé ẹ̀bùn ń bọ̀ lórí níta ń sọ yìí ẹ̀bùn gbáǹkọ́gbì. ẹnì kejì tó pọ̀wọ́lé òun là ń pè ní Ìyánàsó. Ìyánàsó ń bẹ láàfin dọ̀la. láàfin Ọ̀yọ́ náà ni onímójútó ìyàrá òrìṣà Ṣàngó tí ń bẹ láàfin Ọ̀yọ́ gangan. ó mọ̀ pé mo ní Ṣàngó Aláàfin Ọ̀yọ́ ọgbà kan ni. bẹ́ẹ̀ni. òun ló jẹ lẹ́yìn Aláàfin Àjàká. bẹ́ẹ̀ni. tó bí òwe dàda ò lè jà ọlábùrò tó gbójúlé. mo ní ìyá kan náà ló bí Aláàfin Àjàká àti Ṣàngó. bẹ́ẹ̀ni. ọmọ ìyá kan náà ni wọ́n. àti sọkọjá rí bàbá. ìyá wọn náà ló bí Oníṣàǹbù Àtọ̀gbọ̀rọ̀ náà. nígbà bí Oníṣàǹbù Àtọ̀gbọ̀rọ̀ tán tó kú lọ́nà ilẹ̀ Ṣakí ló padà lọ ìlú wọn lẹ̀ Núpé lọ́hùn ibẹ̀ lọ̀rọ̀ níyẹn ti wá lọ rí tó ti fẹ́ kó tó wá bí Ṣàngó àti Àjàká. Àjàká tí Ṣẹ̀gbọ́n ló kọ́kọ́ jà láàfin Ọ̀yọ́ ọ̀gbádùn mi àmásìkò tó ń jà láàfin Ọ̀yọ́ ó fọwọ́ tútù mú gbogbo àwọn tí ò yẹ wọ́n yàn wọ́n jẹ lásìkò gbà náà gbogbo àwọn tó yẹ kó sàn sákọ́lẹ̀ wọn ò sàn sákọ́lẹ̀ làwọn Ọ̀yọ́ Mèsì àti gbogbo Ọ̀yọ́ báyìí panupọ̀ pé wọ́n kó ń bẹ̀ náà jábọ̀ yóò rẹ̀ ó jọba ní Ṣàngó fi jẹ Aláàfin Ọ̀yọ́ ńgbà náà tó ń sì gbójú òun gbóyà ní Yorùbá fi sọ pé dàda ò lè jà ọlábùrò tó gbójúlé. àwọn èèyàn máa ń sọ kì í ṣe tó gbójúlé àbí tó gbójú ó lábúrò tó gbójú tẹ́bálẹ̀ èèyàn gbójú èèyàn jẹ́ akin ó láyà kò bẹ̀rù kankan ọ̀kátó kò sí ní tó fẹ́ jà láyà àbí ní tó fẹ́ bà lọ́rù ní tó bí òwe nu láti ìgbà tí Ṣàngó ti wá so sí kòso ni wọ́n ti wá ń bọ Ṣàngó gẹ́gẹ́ bí ọba tó náà wá nítàn láàfin Ọ̀yọ́ odidi inú ilé kan ni wọ́n fi ilẹ̀ fún tí wọ́n kó gbogbo àwọn nǹkan tí wọ́n ń lò tí wọ́n fi ń bọ́ tó dojúlówó ń bẹ láàfin Ọ̀yọ́ ẹni tí wàá mójútó là ń pè ní Ìyánàsó bàbá kò di méjì ẹkú làákà ẹ bàbọ̀ mẹ́jọ la sọ mẹ́jọ ni àyànnà mẹ́jẹ̀jọ lálẹ́ ètò níyìn náà ni. ẹ máa kọ́lẹ̀ o. ẹ tó tún ṣe bí ẹlẹ́ẹ̀kẹ́rẹ́ tó tún pa wọlé wọn òun náà ń pè ní Ìyákéré. adé kan bẹ tí wọ́n ń pè ní adé sẹ́sẹ́ fún.
tí wọ́n bá fẹ́ ṣe ọdún Ọ̀rànmíyàn tí wọ́n máa ń ṣe lọ́dọọdún tá a ṣe kọjá lọ yìí. Aláàfin a máa sábà di adé òun lẹ́ẹ̀kan lọ́dún náà sí ni. Àkíkà. Ìyá adé ni. Ìyá adé ni. Adé tá à ń sọ yìí ìmọ̀ mi bí èèyàn ni gbogbo ibi tí wọ́n bá sì gbé sí wọ́n gbọ́dọ̀ ṣe lọ́jọ́ wọ́n gbọ́dọ̀ gbé sọ́tọ̀ ni. Àkíkà. Ọ̀gbádùn mi. Bàbá mò ń jẹ yín o. Tí Aláàfin ó bá dé mo fẹ́ lè sọ pé adé ọ̀hún ló pọ̀wọ́lé adíarè tó Odùduwà délé Ifẹ̀ gangan. Àkíkà. Ọ̀gbádùn mi bàbá yóò gbádùn mi. Bàbá òun ò sùn bàbá ẹ káàbọ̀. Adé tá à ń sọ yìí adé ọ̀hún a máa mí. A máa mí. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Àkíkà. Bí tágbára rẹ̀ pọ̀ dé. A máa mí. Bí wọ́n bá sì dé fún Aláàfin. Bàbá. Ìyá Kéré wà nú àwọn obìnrin tó lágbára láti dé adé yìí fún. Lẹ́yìn òun nìkan kò tó sí obìnrin náà tó lè fọwọ́ kan adé ọ̀hún. Àkíkà. Àkíkà. Ó wá rí gbà wáṣẹ̀ láyé ìjọ òun. Ìyá Kéré náà ló lórí gbogbo àwọn àlàrí Aláàfin. Sọmọ pé ìlàrí yàtọ̀ sí àwọn ẹ̀ṣọ́. Bẹ́ẹ̀ni kìí ṣe nǹkan kan náà. Ó náà tó ní ohun tó tún jẹ́ bí aṣojú asẹ́yìn Olúwo àti Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ lọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́. Bàbá ẹ káàbọ̀ ẹ kú làákàyè. Ọ̀gbádùn mi bàbá Ọ̀yọ́. Àgbà òkú tán lórí bàbá. Mo ní Ìyá Kéré yìí òun ló lórí gbogbo àwọn àlàrí Aláàfin. Ohun tó ló tún jẹ́ bí agbẹnusọ àbí kí n sọ pé alàgàtà láàrin Aláàfin àtàsẹ́yìn tìlú Ìṣẹ́yìn Olúwo tìlú Ìwó àti Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Àkíkà bàbá. Bí agbára tiẹ̀ náà ṣe wà nù. Ńbẹ́ńbẹ́ dọ̀la ẹ̀. Ńbẹ́ńbẹ́ dọ̀la. Àdúpẹ́. Bọ́ bá dáàfin Ọ̀yọ́ máa dákọ̀ àwọn obìnrin tí mò ń béèrè kó fẹ́ rí wọn. Ó bá wọn bẹ̀ dọ̀la. Ẹlẹ́ẹ̀kẹrin òun là ń pè ní ìyá ọba. Ìyá ọba. Bọ́ bá dáàfin Ọ̀yọ́ tó o bá dáàfin ikú bàbá yèyé Aláṣẹ Èkejì Òòṣà tó o bá ń gbọ́ tí wọ́n ń pè ìyá ọba ìyá ọba ìyá ọba ìyá ọba ìyá ọba má jẹ́ ó yọ̀ ọ́ lẹ́nu. Ìyá ọba yìí olóbi tó máa ń wà pẹ̀lú Aláàfin àti Basọ̀rún nígbà tí wọ́n bá ń bo èrò tí wọ́n máa ń bọ nínú oṣù kẹsàn-án ọdún. Ọ̀gbádùn mi. Bàbá wọn kú sùn. Ó rí i pé oṣù kẹjọ oṣù kẹsàn-án náà wọ́n máa ń sábà sọdún Ọ̀rànmíyàn. Bẹ́ẹ̀ni. Wọ́n lásìkò kẹta máa ń bo èrò nígbà náà. Ìyá ọba ó nìkan àti Basọ̀rún àwọn nìkan ni wọ́n wà pẹ̀lú Aláàfin lásìkò ìgbà tí wọ́n bá ń bọ èrò gbogbo àwọn tó bá kù ní bá wọn wọnú ilé. Àkíkà. Torí ó ní ntàgbà àfi jẹ̀kọ́ bàbá Ọ̀yọ́. Ṣé mo sọ fún ọ pé Basọ̀rún òun ló lórí gbogbo àwọn Ọ̀yọ́ Mèsì. Bẹ́ẹ̀ni dọ̀là òde yìí. Ntó bá sọ abẹ́gẹ́. òun náà ni gbogbo àwọn Ọ̀yọ́ Mèsì sọ. Ntó bá sì sọ ńlábẹ́gẹ́. A lè pe ipò Basọ̀rún Ọ̀yọ́ a lè pè ní igbákejì sáláàfin nílùú Ọ̀yọ́. Ẹnìkan ti bẹ́ẹ̀ kan lọ́wọ́ mi kí n sáyé ẹ̀rẹ̀ rẹ̀ pé àbúrò mi kan Abdul Rasheed ó ní Basọ̀rún àtàrí Ọ̀nà Kakanfò kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn. Mo ní Basọ̀rún oyè ìlú Ọ̀yọ́ ni olólórí gbogbo àwọn òjòyè ìlú Ọ̀yọ́ oyè ìlú Ọ̀yọ́ ni òun lásìwájú fún gbogbo àwọn oyè. Bí ipò Aláàfin ò bá sí nílẹ̀ dípò Aláàfin ò bá sí nílẹ̀ àbí tálàfin ò bá sí nílé ẹni tó lẹ́tọ̀ọ́ láti máa délé òun náà tó ní Basọ̀rún Ọ̀yọ́. Àkíkà bàbá ẹ kú làákàyè. Ọ̀gbádùn mi. Bàbá mo gbọ́ yín dáadáa. Amóyè Ààrẹ Ọ̀nà Kakanfò ó ní olórí gbogbo àwọn ẹ̀ṣọ́ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá torí pé Aláàfin ní ń darí gbogbo ilẹ̀ Yorùbá kó tó di páwọn òyìnbó pín wá lọ́dún 1889 mi wìí sàn kàtòfẹ̀ nẹ́ẹ̀fù. Àkíkà bàbá. Àṣẹ Aláàfin ó dé gbogbo ibi tílẹ̀ Yorùbá bá wà. Àṣẹ Aláàfin kúrò lọ́yọ̀ọ́ délẹ̀ Sábẹ́. Àṣẹ Aláàfin kúrò lọ́yọ̀ọ́ délùú Ìbàdàn. Àṣẹ Aláàfin kúrò lọ́yọ̀ọ́ délẹ̀ Kétu. Àṣẹ Aláàfin kúrò lọ́yọ̀ọ́ dé gbogbo ìpínlẹ̀ Èkìtì Oǹdó kò síbi tá àṣẹ Aláàfin Ọ̀yọ́ òde ńgbà náà ẹni tó wá jẹ́ bí olórí gbogbo àwọn ọmọ ogun tó jó lórí gbogbo àwọn ẹ̀ṣọ́ pátápátá òun l'Ààrẹ Ọ̀nà Kakanfò eléyìí tí Gani Adams tí wọ́n jẹ tán yìí kò jọra wọn bó ṣe jẹ́ nù ẹlẹ́ẹ̀kẹrin nù àti ìyànnà ẹlẹ́ẹ̀kẹrin ìyá ọba à ń tó bọ̀ bá a ṣe tó à ń tó gẹ́gẹ́ bá ẹlẹ́ẹ̀karùn-ún ládé òun là ń pè ní ìyá Mọ̀nàrí. Ìyá Mọ̀nàrí. Òun lóbi tó máa ń ràn ìyá náà sọ lọ́wọ́ òun ló sì máa ń fi àṣẹ sí àwọn ẹni tí òòṣà Ṣàngó bá ti dájọ́ ọkú fún láàfin Ọ̀yọ́ yìí náà ni. Àkíkà ńbẹ́ńbẹ́dọ̀la ẹ̀. ńbẹ́ńbẹ́dọ̀la. ó rí bí wọ́n bá fi òòṣà Ṣàngó bẹ́ẹ̀ nìkan ṣàṣe mọ́ṣe kan àbóṣẹ̀ tí àwọn oníṣàngó tí wọ́n ti wá wò pé èèyàn lè jí nǹkan oní nǹkan wọ́n ti wá wo òṣùwọ̀n ẹ̀ṣẹ̀
ó dàbí ìgbà bá a gbèyàn lọ ilé ẹjọ́ náà láyé òde òní tá a wà ẹ́ bẹ́ẹ̀ni tí wọ́n adájọ́ tádájọ́ wá jókòó tó dájọ́ kú fún un tí wọ́n ti wá wòsùn ẹsẹ̀ pé kìnnì kan kankan tó ẹ̀ńtẹ́ ní àlọ́ gbẹ́jọ́ ẹ̀ ní o ó jalè ní o àbó pààyàn ní o àbó ṣàṣemọ́ṣe kan ní o nígbà wọn bá ti gbẹ́jọ́ ẹ̀ tán wọ́n wàá mú àbọ̀ wà fún yàá mọ̀nàrí òun ni ó wàá fi àṣẹ sí pé tó òun tẹ́tí tu. ntí ẹ ṣe ní. ntí ẹ ṣe nu. àkíkà. gbádùn mi. bàbá àwọn kò sùn. ó dàbí ìgbà tí àwọn Saidi Yusufu Saida kan. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Alhaji Koko Zaria. Koko Zaria. tí wọ́n wá yànnà náà kẹ́kẹ́ kan. sọ pé wọ́n gbé lọ sọ́dọ̀ olórí oko gẹ́gẹ́ Alhaji Musiliu Ayinde Akínsànyà. MC Olúọmọ. wọ́n gbé lọ ọ̀dọ̀ ẹ̀ náà ni. bẹ́ẹ̀ni túláàsì. tó bàbá ẹ fi àṣẹ sí kínní. ẹ fàṣẹ sí kínní ká tó máa ṣe. bẹ́ẹ̀ náà. báṣẹ bá ti gùn. ó ti gùn náà nù. ó ti dàṣẹ nù. ó ti gùn náà nù. kò jẹ́ ìyá àti mọ́ sọ bíi mẹ́ta báwọn. okùn mẹ́ta ẹlẹ́ẹ̀karùn-ún nù. àti ẹ̀ tó ti sọ ju mẹ́ta. ẹlẹ́ẹ̀karùn-ún nù okùn mẹ́ta bàbá. ẹlẹ́ẹ̀kẹfà ó ní ìyáàfin kú tàbí ìyá Adósù Ṣàngó. ìyáàfin kú. àbí ìyá Adósù Ṣàngó láàfin Ọ̀yọ́ yìí náà ni. nbẹ̀nbẹ̀dọ̀lá òde yìí náà. nbẹ̀nbẹ̀dọ̀lá òde yìí náà ni. ìyáàfin kú àbí ìyáàfin Adósù Ṣàngó. òun ló ń ṣàmójútó àwọn nǹkan òòṣà Ṣàngó títí dórí àgbò tí wọ́n bá fi ń bọ Ṣàngó. ó ń sì lẹ́nìkan ṣoṣo tó lẹ́tọ̀ọ́ láti mú àgbò láti lọ fi jẹ. kò sẹ́lòmíì mọ́. kò sẹ́lòmíì mọ́. iṣẹ́ tiẹ̀ ti ń ṣe láàfin nù. iṣẹ́ tiẹ̀ nù láàfin. àdúpẹ́. ó ń lẹ́nìkan ṣoṣo. àdúpẹ́ o. tó lẹ́tọ̀ọ́ láti lọ mú àgbo Ṣàngó jẹ. ó ń lẹ́nìkan tó lẹ́tọ̀ọ́ láti lọ mú jẹ. àgbọ̀kú ní tán lórílẹ̀. yóò bá òní parun. inú mi a máa dùn bí mo ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. tí ń darapọ̀ mọ́ wa. ọmọ bàbá ọmọ. bàbá ọmọ. adé ọ̀tọ̀ lówó London. ó darapọ̀ mọ́ o. ìwọ ọmọ olódò ọba. bàbá kò ní bàjẹ́ o. àwọn olóògbé Alhaji Sikiru Ayinde Barrister. bàbá náà darapọ̀ mọ́ wa. alu àwọ ọ̀rẹ́ wọn ni. wọ́n rántí pé ọ̀rẹ́ mi lẹ play yìí. Unity náà darapọ̀ mọ́ wa lálẹ́ yìí. àdúpẹ́ akínyó. Ọláìdé Adébáyọ̀ wọ́n pọ̀ nínú àwọn olólùfẹ́ wa Kàbírù Àlàdé Pélé. kò ní bàjẹ́ fún yín. kò ní bàjẹ́ láṣẹ Ọlọ́run ọba. ẹ kú fẹ́. ẹlẹ́ẹ̀kẹfà kọ́ lásán. bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà ló kù méjì. òkú méjì yá yànnàná méjì tó kù náà. torí àsìkò. ẹlẹ́ẹ̀keje ìyá alágbọ̀n òun lóbin tí wọ́n máa ń yàn láti rọ́pò ìyá rẹ̀ mọ́ ọba Aláàfin Ọ̀yọ́ tó bá jẹ́ kó papòdà. ọ̀gbádùn mi. bàbá mo jẹ́ yín. nígbà wáṣẹ̀ láyé ìjọ àná tí Aláàfin Ọ̀yọ́ tó bá jẹ́ pé ẹni tó bí àkọ́bí fún wọn tó bí àrẹ̀mọ àkọ́bí fún wọn lọ́kùnrin tó bá jẹ́ pé ó jẹ́ pé Ọlọ́run tó papòdà wọ́n gbọ́dọ̀ yàn ìyá kan tí wọ́n pè ní ààrẹ tí wọ́n pè ní ìyá alágbọ̀n tí ó wà fún ìyá rẹ̀ mọ́ tí ó máa ṣe bí ìyá àkọ́bí wọn tí ò gbọ́dọ̀ gbófo tí ò gbọ́dọ̀ màlá pé ìyá àwọn òsì láyé mọ́ gbogbo bó ti wulẹ̀ wù kó kéré tó gbogbo bó ti wulẹ̀ wù kó dàgbà tó Yorùbá létò ààyè ń gbọ́dọ̀ ṣòfò ó ní wọ́n fi sọ pé ají ṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ọ̀yọ́ ló ní kárì ká sánpá. ẹ gbowó àárín wọn ẹ gbowó àárín wọn. Ọ̀yọ́ ló ní kárì ká gbọ́dọ̀. bàbá wo fún yín lówó ẹ. ó rí ìtàn Yorùbá bàbá fẹ́ sọ ká pé ká má màmúlù mọ́lá ká sì má fẹ̀tẹ́lẹ̀ ká má palàpalàpà àbí ká sọ pé a fẹ́ dá níbi kan ká má bàjẹ́ níbi kan ẹjẹ́ àsọ pọ́nbélé kan láti tọ́ gbogbo àwọn ọmọ tí ń bọ̀ sọ́nà torí ọ̀pọ̀ ń sọ nínú ètò pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ṣe ọ̀pọ̀lọpọ̀ tàn sọ. bẹ́ẹ̀ni bàbá. ọ̀gbádùn mi. ẹkú làákàyè. ọ̀pọ̀lọpọ̀ ló ti sì tàn sọ. ẹkú ṣèwádìí ẹkú gbìyànjú sàmúlùmọ̀lá tàn. ẹkú làákàyè. màmá wọn mọ́bálá ń lé Ìdòwú Àbíkẹ́ Àdùfẹ́ Dábírí ìyá alápàlà kò ní bàjẹ́ láíláí. Haji Muhammadu Sheriff ńkọ́ Sheriff ọmọlẹ Yusufu Látúnjí ńkọ́ mbẹ nǹkan ò ní ṣe yín àṣà Yorùbá ò ní parọ́ láṣẹ Ọlọ́run ọba. bàbá Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹjọ ló kù bàbá. ẹlẹ́ẹ̀kẹjọ òun là ń pè láàrẹ Orítẹ́. ààrẹ Orítẹ́ ẹlẹ́ẹ̀kẹjọ nu. òun lóbi tó máa ń ṣàmójútó oúnjẹ Aláàfin ibùsùn Aláàfin yàtọ̀ fáwọn ìyàwó baba gangan àtàgbòrò tí wọ́n ń ta fún Aláàfin tilẹ̀ Ọ̀yọ́. àkíkà àwọn obìnrin mẹ́jọ alágbára tí ń bẹ láàfin Ọ̀yọ́ tí ò sí láàfin lẹ́bùnmí ni. àkíkà. ìtàn Yorùbá lélẹ́yìí ó sùn gbogbo àwọn ọmọ Yorùbá. nípọnbélé ẹ kọ́lẹ̀ o. ẹ jẹ́ á mọ̀ bí a ti ṣẹ̀ wá. ẹ jẹ́ á mọ̀ bí a ti ń bọ̀. orí ọ̀la la fi ń sọ. ẹ jẹ́ á mọ̀ bí a dé dúró. n ta ṣèwádìí fún ni. ẹ jẹ́ á mọ̀ bí tá à ń lọ. tó sì yé ayé kéyéké. ẹ má jẹ́ ká máa mámúlùmọ́ láàtàn ká sọ pé a fẹ́ dá níbì kan.
gbogbo wa la gbà pé orírun gbogbo àwọn ọmọ Yorùbá Ilé Ifẹ̀ láti ṣe bẹ́ẹ̀ni gbogbo wa la gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni gbogbo wa la gbà bẹ́ẹ̀ Ilé Ifẹ̀ ni gbogbo wa ti ṣẹ̀ wá ká má máa yára wa Ilé Ifẹ̀ láti ṣẹ̀ ká má máa yára wa. màmá wa ní òun tí ì sọ ẹlẹ́ẹ̀keje mọ́ wa Ọmọbọ́lá lédè wa mo ti sọ ẹlẹ́ẹ̀keje ìyá alágbọ̀n lẹ́lẹ́ẹ̀keje ẹlẹ́ẹ̀keje làárọ̀ orí tẹ ẹjẹ tó sáré máa kà lẹ́yọ kọ̀ọ̀kan ìyá mọ́dẹ làkọ́kọ́ alákọ̀ọ́kọ́ nù. ìyá nàṣó lẹ́lẹ́ẹ̀kejì. ẹlẹ́ẹ̀kejì nu. ìyá kéré lẹ́lẹ́ẹ̀kẹta. ẹ̀kẹta nu. ìyá ọba lẹ́lẹ́ẹ̀kẹrin. ẹ̀kẹrin nu. ìyá mọ̀nàrí lẹ́lẹ́ẹ̀karùn. ẹ̀karùn nu. ìyá àfin ikú tàbí ìyá dóṣù Ṣàngó lẹ́lẹ́ẹ̀kẹfà. ẹ̀kẹfà nu. ìyá alágbọ̀n lẹ́lẹ́ẹ̀keje. ẹ̀keje nu. ààrẹ orítẹ́ lẹ́lẹ́ẹ̀kẹjọ. dúpẹ́ ẹkú làákàyè bàbá. a gbọ́dọ̀ gbàgbé ntà ń bá bọ̀. bẹ́ẹ̀ni ntà ṣèwádìí fún mi. torí ìwádìí tá a ṣe ni. tó sì yé ayékéyéké dáadáa. nígbà sọ́jọ́ kìíní àná pé gbogbo àwọn ọmọ Yorùbá kọ́ lọ́mọ Odùduwà. bẹ́ẹ̀ni. tẹnìkan ni bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ ńgbà àyànnà náà fún. oyè òun náà oyè. ono. kò jiyàn mọ́. ono jiyàn mọ́. kò jiyàn mọ́. pé òótọ́ ni n tà sọ òótọ́ ni n tà sọ òótọ́ ni n tà sọ. àwọn obìnrin mẹ́jọ tí ń bẹ láàfin Ọ̀yọ́ nù lẹ́ẹ̀kan sí ẹ̀ tó gbọ́ dáadáa. Ìyámọdé òǹlà alákọ̀ọ́kọ́ nù. olóòní bá Aláàfin bá fẹ́ kí Aláàfin gbọ́dọ̀ kúnlẹ̀ àbí kó tẹ̀ kí tó náà sì dá padà fún Aláàfin bẹ́ẹ̀. ìyá náà so onímójútó yàrá òòṣà Ṣàngó tó wà láàfin Ọ̀yọ́. ẹlẹ́ẹ̀kẹta nìyá kéré olówó àbúlámójútó àwọn adé pàápàá adé ṣẹṣẹ fún tálàfin máa ń dé. ẹlẹ́ẹ̀kẹta nu. òun sì ló jẹ́ gẹ́gẹ́ bí olórí àwọn àlàrí. bẹ́ẹ̀ni. òun tún laṣojú nígbà wáṣẹ láàrin Aṣẹ́yìn Olúwo àti Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́. òun lẹ́lẹ́ẹ̀kẹta. ẹlẹ́ẹ̀kẹrin nìyá ọba tí mo lóò nìkan lóbin tó máa ń wà pẹ̀lú Aláàfin àti Báṣọ̀rún nígbà wọn bá ń bọ ọdún òòrùn. ẹlẹ́ẹ̀karùn ìyá mọ̀nàrí òun ni mo ní jóbìn tó máa ń ràn ìyá náà sọ lọ́wọ́ òun ló sì máa ń fàṣẹ sí ẹni tí àwọn olóòṣà Ṣàngó bá ti dájọ́ ọkú fún. ẹlẹ́ẹ̀kẹfà ni ìyá àfin ikú tàbí ìyá dóṣù Ṣàngó tó ń ṣàmójútó àwọn nǹkan òòṣà Ṣàngó títí dórí àgbò tí wọ́n fi ń bọ Ṣàngó láàfin Ọ̀yọ́. ẹlẹ́ẹ̀keje ni ìyá alágbọ̀n tí wọ́n máa ń yàn láti fi rọ́pò ìyá rẹ̀ mọ́ tó bá papòdà. ẹlẹ́ẹ̀kẹjọ làárẹ̀ orítẹ́ tí máa ń ṣàmójútó oúnjẹ ibùsùn àtàgbòrán Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ ó ti yé wọn. jẹ́ bó ṣe jẹ́ àwọn obìnrin mẹ́jọ tí ń bẹ láàfin Ọ̀yọ́ lọ́dọ̀ kú bàbá yèyé aláṣẹ ìkejì òsánú kọ́lọ̀njẹ́ bàbá ó pẹ́ kọ́lọ̀njẹ́ ẹ̀sìn ọba ó jẹ́ kó pẹ́ àti gbogbo àwọn lọ́balọ́ba gbogbo àwọn ládéládé gbogbo àwọn lóyèlóyè àṣà àti ṣe Yorùbá ò ní parọ́ láṣẹ Ọlọ́run ọba. èmi á mọ̀ pé bó tilẹ̀ wù kí sánmọ̀ ò dúdú tó funfun díẹ̀díẹ̀ ó wà ń bẹ́ẹ̀. ó wà ń bẹ́ẹ̀ túláàsì ni. báwọn kan máa ń lùlù kójókójó fésù àṣàṣà ti ṣe Yorùbá Ọlọ́run bó sì máa fọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yóò máa gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yóò máa gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yóò máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ náà ní gbàṣà ti ṣe ẹ wo àwọn bàbá ọmọ London adé ọmọ ọ̀tọ̀ lówó aláṣẹ 100% entertainment gbogbo bíkíbi tí wọ́n bá lọ wọn èèyàn fàṣà ti ṣe Yorùbá sí ó sì rí bẹ́ẹ̀ ó sì ń dún sí ń lóyìn ní tó wuyì tó dùn lè làṣà ti ṣe Yorùbá. Alápàdé ọmọ Aláwálé Akeem Ògúntólú àní ṣiṣẹ́ lálẹ́ tòní kò jẹ́ ibi tí ètò àmúwá lálẹ́ tòní fún gbogbo àwọn ọmọ Yorùbá gbogbo àwọn ọmọ aládé gbogbo àwọn ọmọ lóyèlóyè ẹjẹ́ á tó fi kún tilẹ̀ ẹjẹ́ àwọn Yorùbá mọ ibi tá a ti ń bọ̀ ẹjẹ́ á mọ ibi tá a ń lọ ẹjẹ́ á mọ ibi tá a dé dúró. pàápàá jùlọ ká máa kọ́ àwọn ọmọ wa ní èdè Yorùbá. ẹjẹ́ á mọ̀ nípa àṣà àti ṣe ilẹ̀ bàbá wa bá a ti máa sọ̀rọ̀ gbogbo ẹ̀ náà láyàn bá a ti máa jẹun bá a ti máa wọṣọ ẹlòmíín mẹ́tọ́ pé yọmọ Yorùbá ni ò ní dà mọ̀mọ́ ṣòkòtò ńlọ kíríkà kò lè ẹnìkan ní ọwọ́ ṣòkòtò àti bùbá ó lóun ọmọ bùsọ òun. bàbá Ọ̀yọ́ ọmọ Yorùbá mi ò lè sọ pé mo fẹ́ jẹun lásán. Ọlọ́run ṣàánú wa. ó jẹ́ àpàlùdà bá a bá dé àyànnà náà òwe a ṣojú òpó wálẹ̀ fáwọn olólùfẹ́ wa kí wọ́n bá wa dá sétò kí yóò máa gbókò ní. bá a gbé òkè. tábà tí ń ṣètò báyìí ọkọ mi máa tán lẹ̀ ni. ṣe é mú kúrẹ́ nìkan lọ. kò rọ́ọ̀lá alábàápọ̀.
torí kálí bá gbà pé ìṣẹ́jú mẹ́wàá kájáde ìṣẹ́jú bí méjìlá kájáde kájáde. ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ ń wò wá káàkiri ilẹ̀ òkèèrè ẹ̀yin náà lè máa fi òwe tẹ́ ẹ bá fẹ́ a máa túmọ̀ ẹ máa fi ṣọwọ́ sí wa lórí nọ́mbà tẹ́ ẹ̀ ń wò lójú òpó Facebook yín gangan náà ni a máa yìnbọn náà fún yín àbẹ́ ní nǹkan kankan tẹ́ ẹ fẹ́ pẹ̀ wá ṣàkíyèsí àbí tẹ́ ẹ fẹ́ fi tó wa létí ẹ bá ti pè wá ẹ bá ti pè wá dàyín lóhùn rírí wà dùnsùn múta lè sùn Ọlápàdé Ọláwálé Abdulaziz Ayọ̀dèjì Lawal Ọlọ́run ọba ò ní fi wálẹ̀. ẹ ṣeun bàbá Ọ̀yọ́ òwe Yorùbá kan lọ sọ pé èkùrọ́ alábàákú ẹ̀wà kí ni ìtumọ̀ òwe òun ìgbà wo làá sì máa lò bàbá. Ọlọ́run jò dáa fún ọgbọ́n èkùrọ́ alábàákú ẹ̀wà làwọn èèyàn ń sọ ni wọ́n ń dorí Yorùbá nkodo ni wọ́n dorí ẹ̀ kodo bó wọ́n ti máa pa kì í ṣèkùrọ́ alábàákú ẹ̀wà èkùrọ́ alábàákú ẹ̀wà làwọn Yorùbá gẹ́gẹ́ máa ń pa lówe báwọn bàbá wa ṣe pa nù wọn ní èkùrọ́ lálábàákú ẹ̀wà ntọ́ da àmọ́ gbàtáyé ń lajú sí làwọn èèyàn wọ́n gbàgbé ẹ̀wà làwọn ń sọ ẹ̀wà oúnjẹ ni èkùrọ́ kò jọra wọn kì í ṣe nǹkan jíjẹ onígbé méjèèjì wọn kò jọra wọn bó o lè kùrọ́ ṣe jálábàákú ẹ̀wà nìjẹ́ àyànnà lálẹ́ yìí wọ́n ń pe igi kan ní igi ọ̀pẹ. igi ọ̀pẹ. igi tí a gbà pé òun ni igi tí tó dáa jù tó pé jù tí ò sí nǹkan ẹyọ kan báyìí tó pàdánù lára rẹ̀. bẹ́ẹ̀ni. igi ọ̀pẹ tá a wá ń wì náà ibẹ̀ láti rí epo pupa látara ẹ̀yìn. bẹ́ẹ̀ni. ẹ̀yìn tá a bá wá rí òun ní tó bá kù níbi ẹ̀yìn òun lẹ́yìn ìgbà tó náà ń pèlè kùrọ́ ni àwọn bàbá wa fi ṣe àdí àgbọn. bẹ́ẹ̀ni. bọ́bá wá dìgbọ́ yẹ́ àbí ó bá dìgbà kínní àdí àgbọn tí wọ́n bá fi para káyọ̀ bá wá kí wọ́n pé ayé mọ̀ ń dán wọn ni ọpẹ́lọpẹ́ èkùrọ́ tá a fi ṣàdí àgbọn tó ṣe alábàákú ẹwà fún wa ni Yorùbá fi sọ pé èkùrọ́ lálábàákú ẹwà ìtumọ̀ ẹ̀ ni wípé tí èèyàn fi tí èkùrọ́ tí yóò fi tán ẹ máa fi àárọ̀ máa dán ni ẹ tún máa fi gbé ẹwà yín yọ ni ẹ máa fi gbé ẹwà yín yọ ni ọ wá rí àwọn èèyàn wá lè lò fún tọkọtaya olólùfẹ́ méjì tífẹ̀ ń bẹ láàrin wọn tí wọ́n sì ti jọ pinnu pé àwọn ó sòdodo síra àwọn ò ní dára àwọn ó jọ wà kálẹ̀ wọn a máa fi wò pé ìkùrọ́ lálábàákú ẹwà àwọn méjèèjì ń ti jọ sọ pé àwọn ó jọ fẹ́ra àwọn ni ìtumọ̀ òwe òun àtìgbà tá a pa bó ṣe wà nù kì í ṣe pé ìkùrọ́ lálábàákú ẹwà o ẹwà ètò àjẹnu ìwọ tó jọmọ Yorùbá tó ń bẹ létìgbọ́ tó ń gbọ́ wa àbí tó ń wò wá káàkiri àgbáńlá ayé tó fi lè kún tilẹ̀ má bàa wọn pa bẹ́ẹ̀ mọ́ ìkùrọ́ lálábàákú ẹwà ni kì í ṣe ìkùrọ́ lálábàákú ẹwà bówe ń ṣe jẹ́ àtìtumọ̀ tá a lò fún un ẹ̀yìn tí wọ́n bẹ létí ẹ̀fẹ̀ pé wà 96 39 16 44 96 39 16 44. tẹ́ ẹ bá ti pè wá wọlé 96 ẹ̀yin rẹ̀ dùn yín lẹ̀ káyọ̀ báyìí bọ́ ní tètè 16 44 lójú òpó tẹ́ fi gbá wa láago. ẹ má gbàgbé ijọ́ 11 oṣù kejì ọdún yìí ni àwọn intelligent ni wọ́n ṣe ayẹyẹ àjọ̀dún ọdún kẹwàá ẹgbẹ́ wọn ní Majestic nílùú Kútọ́nù. Alhaji Abdulaziz Abiodun Sauty ni ó ṣeré fún àtọ̀pọ̀lọpọ̀ olórin tí ó lùlù fún wa jọ́njọ́ náà bó bá sì di jọ́ kejìdínlógún oṣù kejì náà Pasuma fans club lábẹ́ àṣẹ Wàsíù Ọládélé tí í ṣe gómìnà wa àti Wàsíù Àfọlábí Olúwe tí í ṣe chairman wa àwọn náà ṣe ìfilọ́lẹ̀ àwọn olóyè ọ̀gá ńlá àti àjọ̀dún 50 ọdún ọ̀gá ńlá níjọ́ náà lójú òpó Alhaji Wàsíù Àlàbí ọ̀gá ńlá ni ó mọ̀ ṣeré lọ́dẹ. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh ẹ kálẹ́ àwa nù kí lorúkọ àti bọ̀dẹ̀ tí ń pè wá àṣẹ o àṣẹ o àṣẹ Èdùmàrè. àánú Ọlọ́run náà la rí gbà o àti fẹ́yìn olólùfẹ́ wa mo ti mọ̀ bẹ́ẹ̀ àgbóhùn yín níjẹjọ ṣe dáadáa lẹ́dẹ́. ẹ káàbọ̀. àṣẹ 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 ẹṣẹ oge 96 39 16 44 96 39 16 44 ìkànnù tàbí 68
01 24 02 68 01 24 02 lójú òpó tẹ́ fi pè wá. mo ní ọ̀gá ńlá gangan Alhaji Wasiu Alabi Pasuma Wonder Jímọ̀lá ọmọ ọlọ́pẹ́ òun gangan ni ó máa lùlù fún wa bàdé wàsó ni wàsó yóò ṣàyẹ àádọ́ta ọdún níjọ́ náà gbogbo nǹkan tẹ́ bá fẹ́ mọ̀ ẹ́ sáti gáúsù gbogbo bó bá ṣe jẹ́ náà ìjọ kọkànlá náà láti ṣèfilọ́lẹ̀ ilé ńlá Kútọ̀nù àwọn àti ilé ńlá Kútọ̀nù náà ni Ọlọ́run bá wa mọ́jọ́ lọ́wọ́ bóyájọ́ náà láàjà ìwé òye ìyá àmọ́lẹ̀ ń jẹnara fún Alájà Rukayatu Gawat Oyefeso ìmọ́lẹ̀ wa ohun tó ní ìyá àmọ́lẹ̀ ètò ojú ọpọ́n 96 39 16 44 96 39 16 44 lójú òpó wa tàbí 68 01 24 02 68 01 24 02 ẹ̀yẹ sáti pè wá kílẹ̀ ní fún wa nínú ètò lálẹ́ ètò ní Orísun Yorùbá lélẹ́yìí. Allô? àánú Ọlọ́run ọba mi náà lárí gbà. Bẹ́ẹ̀ni náà lárí gbà. Bàbá wa bàbá ọmọ London Adémọ́lá Ọ̀tọ̀lówó ìwọ ọmọ olódò ọba ọmọ àtẹnigbọ ẹbẹ wọn ní wọn kán sétò ìmúlẹ àánú Ọlọ́run ọba náà lárí gbà. ẹnìtàn ẹ̀rí àánú Adédèjì Ọlọ́run ọba ò ní fi ilẹ̀ bẹ́ẹ̀rẹ̀ àmà Bísọ́lá Ibrahimu àti gbogbo omilẹ́gbẹ́ ẹ̀yẹ èèyàn tẹ̀ ti darapọ̀ mọ́ wa àánú Ọlọ́run ọba mi náà lárí gbà Ọlọ́run ọba ò ní fi wálẹ̀. bẹ́ẹ̀ bá ní nǹkan kan lẹ́yìn ètò gbẹ̀yìn tẹ̀ ń wò wá káàkiri gbogbo àgbáńlá ayé nọ́mbà tí ẹ rí lójú òpó Facebook yìí náà lẹ́ẹ̀ fi so wá papọ̀ náà lẹ́ẹ̀ fi so wá papọ̀ ẹ̀yin tẹ́ mẹ́lẹ́ ẹ má gbàgbé 96 39 7 44 lójú òpó wa tẹ́ fi pè wá a máa dúpẹ́ pẹ́ òkun a máa dúpẹ́ pẹ́ ọ̀sà a máa dúpẹ́ lọ́wọ́ tó lórí tẹlẹ́mù tó ń lé tàlejò tọmọdé àtàgbà tí ẹ bá wa gbé tó wa tọkùnrin àtòbí ní gbogbo ọjọ́ mẹ́jọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tó yẹ pé gbogbo aago 10 àbọ̀ gbogbo àwọn tó wà nílẹ̀ olómìnira Bẹ̀nẹ̀ wọ́n ti ṣe rédíò wọn sí sójú mọ́.
bàbá wa akọ̀wé ẹgbẹ́ ọmọ yìí wọ́n ní ètò ibi ìbá gbọ́ àwọn ò ní sùn ìtẹ̀ ń gbọ́ nílé lórí katoven set point cinq 87.5 àtẹ̀yìn tẹ̀ ń wò lójú òpó Facebook wa ọlọ́run ọba ọlọ́jọ́ òní òní fi nílẹ̀ lóko àwọn aláṣẹ lójú ilé iṣẹ́ yìí alàgbà amágansẹ́ bàbá Saki Yodoma Georgina Pamoli Aliu Majogbe Fẹ̀nsán Kodo afẹ́dàsí àmẹ́ tí ó máa gbókò ní olóòtú wa olúwaṣẹ́ àmọ́ ọba lọ́la àti gbogbo omilẹ́gbẹ́ yìí yẹn tẹ́ ń gbọ́ wa àná ọlọ́run ọba òní fi ilẹ̀ bàbá Ọ̀yọ́ ọjà wí nǹkan kan fún gbogbo àwọn olólùfẹ́ wa kí la bá wí lálẹ́ yìí wọ́n lólóòtọ́ tí ń bẹ láyé òpógún sìkàsìkà bẹ̀ wọn ò mọ níwọ̀n ẹgbẹ̀fà ọjọ́ ẹ̀sùn ò lọ títí kò jẹ́ kọ́rọ̀ ó dunni adíá fún ọ̀rọ̀ gbogbo tí ń da kápò bẹ́ẹ̀ ni wọn ò fọ̀ràn awo tí ń da kápò ìran ọmọ bíbí ẹ̀ tí ń da kápò àkápò wa lọ sọ fún Ọ̀rúnmìlà bàbá Ọ̀yọ́ ó ní eré gbogbo lòún wá Ọ̀rúnmìlà ní kákápò lọ sọ fésù Ọ̀ṣun ní gbogbo ọ̀nà tí ń da kápò ó ní wọ akápò kò dún fá o ìsúnú wọ akápò orí rẹ ni kó lọ rò fún nígbà akápò ṣe bẹ́ẹ̀ tán kọ́ ọ̀rẹ́ wa bẹ̀rẹ̀ sí ní dáa ìjó la kápò ń jó ó yin gbogbo àwọn awẹ náà yin fá ó níbẹ̀ gẹ́gẹ́ làwọn awo òun wí pé lóòótọ́ tí ń bẹ láyé òpógún sìkàsìkà bẹ̀ wọn ò mọ níwọ̀n ẹgbẹ̀fà ọjọ́ ìsùn ò lọ títí kò jẹ́ kọ́rọ̀ ó dunni adíá fún ọ̀rọ̀ gbogbo tí ń da kápò bẹ́ẹ̀ ni wọn ò dún fá ìjẹ́ gbogbo tí bá ń dùn wá lónìí a ó mọ ẹrù forí wa ní o torí pórí ẹni lálágọ̀rẹ́ ẹni orí ẹni ìwọ̀nrún olókun ọ̀nà máa tàkàrà sọ́lá orí ẹni ní pé á lówó orí ẹni ní pé á lọ́lá láyé orí ẹni ní pé á lọ́lá láyé orí ẹni ní jẹ́ ajéèyàn láyé orí ẹni ní ìgbàbọ̀dé orí ẹni ní kóniyọ lọ́wọ́ ewu ìjọ orí gbogbo wo ò ní gbàbọ̀dé lálẹ́ ìbẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀ nígbà tí ìṣògùn láṣẹ ọlọ́run ọba àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá òjì orí bẹ́ẹ̀ àwọn ládéládé ilẹ̀ Yorùbá òjì orí bẹ́ẹ̀ àwọn lóyèlóyè ilẹ̀ Yorùbá òjì orí bẹ́ẹ̀ o a ní tójú oorun dójú ikú a lọ lálẹ́ ètò ní àtúnpadà wà níjọ́ mẹ́jọ bàbá Ọ̀yọ́ dágbére. adúpẹ́ pé òkun pé gbogbo títí ń gbọ́ wa etí yóò ní di gbogbo tó ń wò wá ojú yóò ní fọ́ àwa láàmú wa ẹ̀yin náà láti máa bá pẹ̀lú àṣẹ Èdùmàrè kásùn láyọ̀. eléyìí lèmi náà fi máa ṣe lọ lóko olóòtú olúwaṣẹ́ àmọ́ ọba lọ́la títí ìjọ́ mẹ́jọ tẹ́tò láǹfààní wa láti pàdé wánú àkọ́tún ètò Orísun ẹ má gbàgbé lójú òpó yìí lójú iléeṣẹ́ yìí láago yìí níjọ́ mẹ́jọ láyọ̀ lápàdé ajásí kátó àlàkẹ́ ìyásúlẹ̀ àánú ọlọ́run ọba òní fi yín lẹ̀ òun ayọ̀ lásùn ó dọ̀la. Alhamdulillah.